birthday to you, my sweet mommy, yeah. Happy birthday to you, Aya Awani. Chief Dr. Mrs. Adebola Victoria Awani. Happy birthday to you, Aya Awani. Ìbíyẹmí ọmọ wọn ní ilesha l'Osun State mo ní o. Happy birthday to you, Aya Awani. Olólùfẹ́ Chief Dr. Fẹ́mi Awani mi ni. Happy birthday to you, Aya Awani. Ọmọ wọn ní Ìfọ̀n l'Ondo State tiwa. Happy birthday to you, Aya Awani. Happy birthday my sweet mother, hey. Happy birthday to you, Aya Awani. Torí náà mo ní happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Hey, may the good Lord bless you. May the good Lord protect you. May the good Lord be with you. Happy birthday to you. Ẹ kú oríire, màmá mi ẹjọ́ ẹ̀yọ̀. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ láyé mọ́ mi. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Chief Dr. Mrs. Adebola Victoria Awani. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Aya Chief Dr. Fẹ́mi Awani bàbá mi. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Mama Bisola Ọlákùndé mo bá ròde. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Aya Daisy Ọlákùndé mo bá ròde gangan ni. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Bisola Mama Tosi Mama Yomikun Ọlákùndé mi Ẹ kú ni. oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Ẹ̀yin ni Mama Dr. Lalese Amọ̀kẹ́ Adékúnlé. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Ayatollah o Adékúnlé o ṣé. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Mama Yọ̀tọ̀míwá Mama Mọ́ráyọ̀ Olúwa Ẹ gangan kú ni. oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Mama Monísọ́lá Àríyẹ́sọ́kọ̀ ya mi ni. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Aya barista ọlọ́yà Olúmídé ṣọ́kọ̀ ya mi ni. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Ọmọ Ìjẹ̀bú Alárẹ̀ o bàbá Emmanuel bàbá Ẹ Samuel. kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Ẹ ṣètọ́jú last born Ọpẹ́yẹmí Àjọkẹ́ Ẹ kú Awani. oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Ẹ kú oríire ẹ̀mí á ṣe púpọ̀ láyé mú mi. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Ẹ kú oríire màmá mi ẹjọ́ ẹ̀yọ̀ láyé. Ẹ kú oríire, ẹ̀mí á ṣe púpọ̀ o. Ẹ wá bá mi ní Jésù òun làbọ̀ mi. Ẹ wá bá mi pé Jésù ga òun làbọ̀ mi o. Nínú jí ayé ó ṣan mi ò ragabo mi. Kò máa sọ̀rọ̀ ẹbí tí Jésù yìí o. Ẹ wá bá mi ní Jésù òun làbọ̀ mi. Òun làbọ̀ mi. Ẹ wá bá mi ní Jésù òun làbọ̀ mi. Nínú ìjì ayé ó ṣan mi ò ragabo mi. Ó ragabo mi. Kò máa sọ̀rọ̀ ẹbí tí Jésù yóò. Nínú wàhálà yé oko ẹ̀yọ́. Ó fún ẹ lọ́kọ rere, ó fún ẹ lọ́mọ rere. Ó pa ẹ́ mọ́, ó fún ẹ ní rírí jẹ. Kò máa sọ̀rọ̀ ẹbí tí Jésù yóò. Ẹ wá bá mi ní Jésù òun làbọ̀ mi. Làbọ̀ mi. Ẹ wá bá mi ní Jésù òun làbọ̀ mi. Yéyéyéyé. Nínú ìjì ayé ó ṣan mi ò ragabo mi. Bàbá mi ni. Kò máa sọ̀rọ̀ ẹbí tí Jésù yóò. Ó yẹ nítorí mọ́dà tèmi o Chief Mrs. Adebola Victoria Awani. Ìyá ní wúrà bàbá ní jígí mọ́mí mi ló wọ́n sọ wípé wọ́n ní yeah, I never knew you will honour me this way. I never knew you will honour me this way, Lord. I never knew you will honour me this way. You have honoured me this way. Thank you, Jesus. Ẹ ṣé bàbá. I never knew you will honor me this way. You have honoured me. I never knew you will honor me this way. Yeah. I never knew you will honor me this way. As you honor me this way. Yo. Thank you, Jesus. Oh Lord, I am very, very grateful for all you have done for me. Oh Lord, I am very, very grateful. I am saying thank you, Jesus. Hey. I never knew you will honor me this way. I never knew you will honor me this way. I never knew you will honor me this way. As you honor me this way. Thank you, Jesus. Lónìí mo san
ní ẹ̀san fọ́ba ògo fóore rẹ̀ lórí wa. Èló ni mo san fọ́ba ògo, èló ni Jésù mi gbà. Èló ni mo san fọ́ba ògo fóore rẹ̀ lórí ayé mi. Mọ́mí ló tún wá sọ wípé èmi ò mọ̀, èmi ò mọ̀. Èmi ò mọ̀, èmi ò mọ̀. Ọ̀gángán ibi tí n bá ti mú ọpẹ́ mi wá. èmi ò mọ̀, èmi ò mọ̀. èmi ò mọ̀, èmi ò mọ̀. Ọ̀gángán ibi tí n bá ti mú ọpẹ́ mi wá. nítorí mọ́mí kò wá sọ wípé Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá ayé ò bá mọ́ ó fọ́nù ṣe ibùgbé, ọ̀run ò bá mọ́ ó fàyè ṣàbòtí ìtìsẹ́. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá gbà. Ọlọ́run tó tóbi lọ́ba òun, Ọlọ́run bàbá gbà. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá gbà. Ayé ò bá mọ́ ó fọ́run ṣe ibùgbé. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá gbà. Ọ̀run ò bá mọ́ ó fàyè ṣàpótí ìtìsẹ̀. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá gbà. 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 Ó yẹ bá mi wálé nítorí màmá tèmi gangan ni. Adebola Victoria aya wa ni jẹ́ǹkì ọdẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìjẹ̀ṣàmórò ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìjẹ̀ṣàbẹ̀ ní ọmọ lóbì tó pọ̀ ìjẹ̀ṣàbẹ̀ ní ọmọ lóbì tó pọ̀ ọmọ lóbì kan wọ̀wọ̀ tírí wọ́ ọmọ lóbì kan wọ̀wọ̀ tírí wọ́ obì tó jẹ́ tẹni awọ̀ sápò ẹni èyí tí ò jẹ́ tẹni awọ̀ sínú igbó ẹranko burúkú aróhun mú jẹ ẹ̀yin lọ́mọ alápògbòbì sí ìwọ máa lọ́mọ nílẹ̀ òbí ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ìjẹ̀ṣà òṣèré ọmọlóbì ṣe jẹ́ òṣèré ní ọmọlóbì ṣe fà òṣèré ní ọmọlóbì ṣẹ̀dínlógún ẹ̀yin lọ́mọ òkúta kan ẹgbàá kan ẹ̀yin lọ́mọ òkúta méjì ẹgbàá méjì òkúta mẹ́ta ẹgbàá mẹ́ta òkúta mẹ́rin ẹgbàá mẹ́rin òkúta márùn ẹgbàá márùn òkúta mẹ́fà ẹgbàá mẹ́fà òkúta méje ẹgbàá méje òkúta mẹ́jọ ẹgbàá mẹ́jọ. Adebola Victoria aya wa ni òkúta mẹ́sàn-án ẹgbàá mẹ́sàn-án èyí tó bá sọ mẹ́wẹ̀ẹ̀wá pé òun ló ṣẹ̀rọ wá pé ọlánìrọ̀ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Yeah, happy birthday to you, Chief Dr. Mrs. Adebola Victoria Awani, and this is coming from your son-in-law, Barrister Olumide Shokoya. He's saying he loves you and he's wishing you long life and prosperity. It's your boy, Olowo Fariwo. Sone Studio.